ọba Slim gbé tuntun jáde bàbá wa tí ń bẹ ní ọ̀run ó gbóná jọjọ ó kóná lala Fẹ́mi Adébáyọ̀ Àjànàkú tí ń gbígbóró títì bàbá wa tí ń bẹ ní ọ̀run ó ti jáde ó kàsàkàsà bàbá kése. Sinimá tuntun bàbá wa tí ń bẹ ní ọ̀run ó milẹ̀ títì gbogbo ìgboro pa lọ́lọ́ tó bá ń dún kò sẹ́ni tó tó dún. ọlá kí ló ń ṣe ẹ ṣé mi ni wọ́n mú tọ̀wọ̀ bá èmi ń kẹ́ ẹ̀ máa nì. àgbàyà ni àgbà òṣèdàgbà yóò tó lé. nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹ fẹ́rẹ̀ sùn nìyẹn a máa fẹ̀tẹ̀ yìí lẹ̀. tó bá fọ́ọ̀hún jìnnìjìnnì abúlé Fẹ́mi Adébáyọ̀ di ẹrù jẹ̀jẹ̀ lójú iná léwura ń hún. ẹ̀mí wọn là ń sọ̀rọ̀ nípa yìí náà kí ló ta fẹ́ máa kọ́ àwọn kan tó yẹ ká fi kó bára wọn kí ló ta fẹ́ máa fi kó bára wọn náà. ojú ọmọ tí mo láìkì gidigidi gan ni mo dẹ̀ mọ báwọn òbí ẹ̀ ṣe ń sán lọ́rí mo mọ bí wọ́n ṣe jẹ́ bí wọ́n ṣe mú lórí pé wọ́n fẹ́ kó jẹ́ èèyàn ṣó wàá dàkọ̀ fojú sunkún ẹ̀. kásá wọ́n gbà lójú òfò àdáyọ Fẹ́mi Adébáyọ̀ di ọwọ́ tó ṣẹ̀ ọdí fẹ́rù ẹni tó bá fojú di àfilẹ̀ sẹ́sọ́ tó ti ń pa kúkúrú lọ kí ló dé brutality infliction total enforcement sinimá tuntun bàbá wa ti bẹ ní ọ̀run àdúrà olúwa medicine after death Fẹ́mi Adébáyọ̀ fi gbogbo ara ṣe é wọ́n gbóná janjanjan bàbá wa ti bẹ ní ọ̀run a film producer and director by Túndé Ṣópáyọ̀ starring Kúnlé Adégbìtẹ́ Ibrahim Yekini Ìtẹ̀lẹ̀ Austin Emmanuel Fẹ́mi Adébáyọ̀ Madam Sayẹ Fúnmi Abídèmí Lẹ́kan Látúnjí Yọlá Adékúnlé Túndé Ṣópáyọ̀ fúnra ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá tuntun bàbá wa ti bẹ ní ọ̀run original copy ẹ̀ ti jáde sórí VCD marketed by Obas Films International Yeye Oge Arena Block E3 Suite 18 Movie City Arena Shopping Complex Bọ́ládé Òṣòdì Lagos sinimá tuntun bàbá wa ti bẹ ní ọ̀run kàṣàkàṣà nọ́dọ̀ ẹ̀ máa rà ó.